bá sì sí bọ́ta bá kẹ́ ẹ̀dá ìwé ìwọlé. Surprise! Surprise! Yes, I do go there. Oh yeah. Ìjà sọ kọ́nù bẹ́ẹ̀ bá ti kọrin àbí bẹ́ẹ̀ dé ẹ kọ ìjó de mi ò mọ̀ jẹ́ ẹ̀wọ̀n fún orin kírísítẹ́nì ẹ̀wọ̀n fún gbogbo ẹ̀wọ̀n. Oya bẹ́ẹ̀ ni ẹ kọ ìdè pásítọ̀ olúwo. Ọkọ̀mọ̀dí náà. Bẹ́ẹ̀ ni bá gbọ́kọ̀ mi tẹ́ gbọ́kọ̀ ìyá mi ẹni pẹ́ lọ ṣàgùn olórí kùsì mi. Ayọ̀ ayé burú ayé burú. Wọ́n ní pé ẹ̀múlẹ̀ máa ń tà. Bẹ́ẹ̀ ni ẹ̀múlẹ̀ máa ń tà. Ó yá ìlànà rí màmá ẹ̀ wá láti mẹ́kú. 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 Ó yá Thank you. Cake wada. Pick up and action. Àmọ́ ká mọ̀ pàrọ̀ ká mi wá. Kéèkì wá dá mi sí. Tẹ́sẹ̀lẹ̀ ní pé owó tá a dá ní gúrúùpù ò pé. Ibi tí wàá gbé mi sí iye ọjà ẹ lù fún mo fẹ́ kọ́. Ẹgbẹ́ mi o. Thank you.